sí àwẹ̀lé nínú ilé láyé mi tá ń bọ́dé o. Bí sí ń dé sí òwe, bí sí ń dé sí o. Nínú ilé láyé mi tá ń bọ́dé o. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn, wọ́n ṣe bí n kò lẹ́nìyàn. Mo wẹ̀yìn fi mọ́ra lẹ́jọ́ rẹpẹtẹ. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn, wọ́n ṣe bí n kò lẹ́nìyàn. Mo wẹ̀yìn fi mọ́ra lẹ́jọ́ rẹpẹtẹ. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn, wọ́n ṣe bí n kò lẹ́nìyàn. Mo wẹ̀yìn fi mọ́ra lẹ́jọ́ rẹpẹtẹ. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ mà káalẹ́ o. Mo kí wa ní ìlọ́kùnrin, mo sì kí wa ní ìlóbìnrin. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkè òkun àtẹ̀yin tẹ́ wà ní ìsàlẹ̀ ọ̀sà, gbogbo wa ni mo kí o. Mo kí ẹ̀yin ìyá wa tẹ́ wà nídìí àrò tí ẹjọ́ pé òyí dànù. Mo sì kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ń wá jíjẹ mímu fún ìdílé kọ̀ọ̀kan. Èdùmàrè kò ní jẹ́ kọ́rẹ̀ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ẹ̀ ní ríṣẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ẹ̀ ní ríṣẹ́ o. Àlémì a máa sọ pé èpè ń bẹ nú ọ̀rọ̀ tẹ́lòmíì máa fi ṣàdúà. Iṣẹ́ ni táyà ọkọ̀ ṣe kú ẹ̀ ní bá wọn ṣiṣẹ́ o. Iṣẹ́ lọkọ̀ ṣe kú ọkọ̀ òrùkọ iṣẹ́ ní í ṣe kú o, ẹ̀yin ò ní bá wọn ṣiṣẹ́ láyé o. Èdùmàrè yóò rọ̀ yín lọ́rọ̀, yóò ṣínà ayọ̀ fún yín. Iṣẹ́ kékeré owó ńlá lọ́bẹ̀yàmí Èdùà ni ó ti ṣe yín o. Elédùà ò ní ṣe yín ló ń ṣẹ́ o. Ẹ máa gbọ́ pé bàbá tẹ́ ń wò yẹn ọmọ jágbajàgba iṣẹ́ tí yóò bá fẹ́ bá tèèyàn jẹ́nu o. Wọ́n ní ọkùnrin yẹn ọmọ ségesège iṣẹ́ ẹ̀rí wọn ti pọ́n, òsì ni wọ́n fi pọ́n yẹn. Wọ́n sọ pé bàbá tí ń lọ yẹn olówó tabua ní ẹ̀rí nǹkan. Wọn ò fi nǹkan gidi ròyìn wọn ní ọmọ jágbajàgba iṣẹ́ bó ti wá àmọ̀ṣẹ́ tó ọtí ní mú kí mọ̀ pálùbáríkà ara rẹ̀ ti yọ kó. Èdùmàrè ò ní fi òṣì pààrọ̀ ògo wá o, agbára Ọlọ́run. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ gbọ́ ìtumọ̀ àláì bó ti mọ ní bẹ́ńgáì. Ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ o, ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ o. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Baálé eléyìí ẹ̀sìn mi ariwo, ìyáálé eléyìí ẹ̀sìn mi ariwo, ẹ̀yin màjèsí inú eléyìí ẹ̀tẹ́ tí bẹ́lẹ̀ jẹ́ kẹ́ kọ́gbọ́n. Ọyẹ́ ẹ wá àpótí yín kẹ́ fi lédì. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ọmọ bàlá ń ṣe àlàrà. Bàbá yóò bí wa o. Òun wá kí wa o. Ìyá yóò bí wa o. Òun wá kí wa o. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ọmọ bà ní ṣe àlàrà. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ọmọ bà ní ṣe àǹṣàkọ. Ọmọ bàlá ń ṣe àlàrà. Bàbá yóò bí wa o. Òun wá kí wa o. Ìyá yóò bí wa o. Òun wá kí wa o. Ọmọ bàlá ń ṣe àlàrà. Tí èèyàn bá láàlá ní ojú oorun, àní dìdìrìn èèyàn ni ó sọ pé kò sí ohun tí í jẹ́ àlá. Wọ́n máa ń jẹ́ kó yé wa pé ẹni ayé bá lé lójú ayé tí wọn ò bá rí mú, torí wọ́n mọ̀ ipò olóògùn ò lè fẹ́ ju àwọn láta wọn ò ní dọ́dọ̀ rẹ̀. Wọ́n mọ̀ ipò oníjàǹdùkú tó lè bọ ọjà wọn ò ní bọ ọjà lójú ayé. Wọ́n mọ̀ pé oníbọn lílé o lè yin àwọn oníbọn wọn ò ní bọ ọjà. Ọ̀gbọ́ àsìkò ìgbà tí ó ti da ọwọ́ rẹ̀ lẹ̀ tó da ẹsẹ̀ rẹ̀ lẹ̀ tó ti sùn gbàgbéra, ọ̀rọ̀ tó sọ láàárọ̀ ó ti gbàgbé, èyí tó sọ lọ́sàn-án ó ti gbàgbé. Àwọn kan bẹ tó jẹ́ pé fáìlì ọmọ ẹ̀dá ẹgbẹ́ wọn ni wọ́n máa gbé kiri. Ìwé ayé ọmọ làkejì wọn làwọn máa kà, wọ́n yé kàwé tara wọn. Kí ni ìwé ọ̀hún? Àkọsẹ̀jáyé ọmọ ọlọ́mọ ni wọ́n ń wá kiri.
láti jẹ́ pé kí wọ́n fi dúdú bo funfun kí wọ́n sì fi funfun bo dúdú nínú ògo ẹ̀dá. Láti bí àlá ẹ̀dá a máa mọ̀ tí wọ́n bá fẹ́ pààrọ̀ ògo ẹ̀dá èyí wọ́n ń pààrọ̀ látojú oorun lọ́pọ̀ jù o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ níbi àìmọ̀kànmọ̀kàn wọ́n lè sọ èèyàn sínú ìdè fún àìmọye ọdún tó jẹ́ pé ojú àlá ni wọ́n ti yí ìrìn àjò ẹ̀dá ni wọ́n ti yí ipò ẹ̀rí nǹkan. Elédùà má jẹ́ kí ayé ó fi wá sínú ìdè o àti máa yé o Ọlọ́run má jẹ́ ká ayé ó fa ayé hàn wá o. Ayé ò ní táǹbà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o torí ẹni ayé bá táǹbà fún lẹ́ẹ̀kan yóò mọ̀ pé ilẹ̀ máa pẹ́ ó tó mọ́. Ilẹ̀ a máa pẹ́ ó tó mọ́. Wíkìlò tí mo yín rí gẹ́gẹ́ bí àwọn ilé ìbò tí máa sọ àkàndùn tí máa múni lọ́wọ́. Ẹni ọba gbámúrí lẹ́ẹ̀kan yóò ròyìn pé wákàtí 50 òun ni ilẹ̀ ń lò kó tó mọ́ ni ẹ̀yà àlọ́bí tá à ń lọ ní wéré. Tí a bá lálàá ní ojú oorun pé òun ń bì aláìdá gan ni o gbogbo ẹ̀yin ẹ̀yẹn láti yín kẹ́ máa gbọ́ o aláìwá pín sóríṣiríṣi ọ̀nà ẹ̀já fún wa nídìí ńbẹ. Èébì ojú oorun ṣé aláìdá àbí ọ̀dà òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí ńbẹ. Ẹni irú ẹ̀ bá wù ó náwó ẹ̀ sókè kárí. Ohùn mi ó, ohùn mi fún rẹ̀ ọ̀yẹ̀ lọ mi ó. Ẹni irú ẹ̀ bá wù ó náwó ẹ̀ sókè kárí. Ohùn mi ó, ohùn mi fún rẹ̀ ọ̀yẹ̀ lọ mi ó. Ọpẹ́ rere ló sáyé kádà, fẹ́ni tí rere rẹ̀ lè rojú rẹ̀. Ọpẹ́ rere. Èébì ojú oorun àní kí ló wà fún? Ṣé rí àláyé? Aláìfura ni o kìí ṣe àlá tá a wò níran. Wá gbọ́ tí o bá lálàá lójú oorun pé ò ń jẹ nǹkan ṣùgbọ́n bó ṣe ń jẹ bẹ́ẹ̀ ló ń bì bó ṣe ń jẹ bẹ́ẹ̀ ló ń bì tàbí o ti jẹ tán o wá ń bi gbogbo ẹ̀ dàálẹ̀ báyà obìnrin látojú oorun títí èébì sì gbé ọ tó fi tají tó ń bì mo kí ọ kú oríire. Èdè ọ̀tá ò mú ọ torí pé ojú oorun wọn ti fẹ́ fún ọ ní májèlé jẹ tọ́ ọba eré jẹ tó ń tọ̀ ń ta náà lẹ́ẹ̀rí tó jẹ́ pé ẹlòmíràn jẹun tán lójú oorun tó bá dojú ayé àárẹ̀ ó mu àmúdi ó mu wọn ó wò kò ní san wọn a máa ti bí oúnjẹ ojú oorun wọn a máa ti bẹ̀gbà ògùn ẹ̀dá lọ. Ó sáyé kádà. Mo ń gbọ́ Olúwa ti tẹ̀lé ìṣojú mi. 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 Ayọ̀ rẹ̀ pọ̀ o. Àwọn ẹlẹ́ mọ̀ ń bá ẹ yọ̀. Ayọ̀ rẹ̀ pọ̀ o. Aládì mọ̀ ń bá ẹ yọ̀. Àní èèyàn ń jẹ nǹkan lójú oorun ó ń bì tàbí ó ti jẹ tán ó ń bì látojú oorun èbì tó ń bì yìí òun ló jẹ́ ó tají tàbí ó ń bì látojú oorun èébì yìí tún á gbé ọ tí ì pé ó tají lójijì èébì náà ló ń bì ìṣẹ́gun ni. Sọmọ tó wàá sí tílẹ̀ bá ti mọ́ má pariwo ọmọ yín ló ṣe bẹ́ẹ̀ ni nǹkan kan ló ṣe bẹ́ẹ̀ ni má pariwo fi omi fọ ẹnu rẹ nù kọ wá lọ mú àlùbọ́sà ẹ ń bí rè pé àlùbọ́sà èwo mẹ àlùbọ́sà oníṣu èyí tá a máa fi ṣe bẹ eléwé kọ ọyá gèjẹ máa jẹ lẹ́nu ṣùkùṣùkùṣùkùṣùkù kó gbé mi tóyin bá ń bẹ́ńlẹ̀ mo sí tí ọba sóyin rọra gbé omi gbóná kaná kó mu omi gbígbóná sí ó déèwọ̀ ó ti pa oró rẹ̀ mọ́lẹ̀ ọwọ́ àyè ọ̀tẹ̀ ọ́ ẹlẹ́rẹ̀ kíní yìí tó bá jẹ́ pé ní ojú oorun ọkàn ṣàdédé bì ó jẹun ọkàn ṣàdédé bì ó jẹun ó sì bí títí tó fi jájú ayé ìṣẹ́gun lòun náà ṣùgbọ́n ṣọ́ra fún àtẹnujẹ ṣọ́ra fún aláyìí ń kìlọ̀ fún ọ ní ṣọ́ra fún àtẹnujẹ òde mú kan sí ṣọ́ra fún lásìkò yìí wọ́n gbóúnjẹ náwó wá ṣọ́ra fún láti jẹ lásìkò yìí
ọ̀rẹ́ mi mo dáná tán ìwọ náà gbé wá ṣọ́ra fún ayé ò ní gba ibi àtẹnujẹ mọ́ ẹ bákan náà sọ ọ̀rọ̀ ẹnu rẹ sọ ọ̀rọ̀ ẹnu rẹ ìyẹn náà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èbì téèyàn ń bì èèyàn ń bi ẹ̀jẹ̀ pé bó ṣe ń bì bẹ́ẹ̀ ló ń bi ẹ̀jẹ̀ sórí bó ti ṣe mìtà kọ́kọ́ tọ́ fún ẹnu rẹ nù tọ́jẹ́ pé ọjẹ àlùbọ́sà ó sì mú omi gbígbóná sí eléyìí oyin àtàlùbọ́sà ló jẹ pọ̀ ó mú oyin dáadáa èdè ayé ò mú ọnù tílẹ̀ bá ti wá mọ́ lọ́ọ́ wá ewé ẹ̀yìn èṣù kò gbó tútù rẹ̀ kò gbó ewé yìí náà ni àwọn àgbàlagbà ọgbọ́n kì í sára rẹ o torí pé a máa ba iṣẹ́ jẹ́ lára kó gbìyànjú kó mú tó bá jẹ́ pé àwọn iṣẹ́ pọ̀ lára rẹ ọ̀fẹ́ kó bàjẹ́ ewé làpálàpá pupa àti funfun gbó méjèèjì papọ̀ kó ṣe kó bóyin sí kó mú ọtán ẹ̀yìn agbóúnjẹ wá fún ni lójú oorun ni a ṣe ń tọ́ máa ṣe òjò bẹ́ẹ̀ náà lọ wọn ò jẹ́ gbégbékúgbè déwájú rẹ mọ́ bẹ́ẹ̀ ni sórí àláyì wọ́n ti fi rán ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ́run torí ẹ̀mí máa sọ kíní kan fún yín pé àwọn ọmọ yín ẹ má máa wò ó pé wọ́n kéré ẹ máa béèrè lọ́wọ́ wọn ẹ máa béèrè lọ́wọ́ ọmọ mi nǹkan ṣe kò mọ bó sì lè ṣàlàyé àìjógun ó dé tá a fi múra ogun sílẹ̀ ogun kankan ò ní dé bá wa ìdùnnú àwọn máa ṣẹ́gun fún wa ni ṣe rí làpá pupa làpá funfun ẹ máa gbó pọ̀ kẹsì máa fóyin sí ẹ máa fún àwọn ọmọ yín mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó kéré tán méjì láàrin ọ̀sẹ̀ ọmọ tí bá ń mu nǹkan yìí àbábàlagbà tí bá ń mu èèwọ̀ ni wọn ò lè rí fún ní nǹkan jẹ èèwọ̀ ni ọmọ kì í kọjú dáadáa bá báyìí èèwọ̀ ni ǹjẹ́ gbọ́ báyìí ẹni wọ́n tójú ayé bá jà kò tó ẹni wọ́n tójú oorun kọjú ìjàdá o ǹjẹ́ gbọ́ báyìí èyí jẹ́ ọ̀nà tí ayé gbà wọnú ìrìn àjò ẹ̀dá gbogbo ọ̀nà tí ọ̀tá bá gbà wọn ò ní rí wa mú o wọn ò ní rí wa mú o wọn ò ní rí wa gbèsè o wọn ò ní rí tiwa gbèsè o aláàbò ò ní ṣe mọ́ wa lára orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà mi rèé o tí a bá pe nọ́mbà Nàìjíríà sí ọ̀lọ́ ẹ pè ti Kútọ́nù tí a bá pe ti Kútọ́nù sí ọ̀lọ́ ẹ pè ti Nàìjíríà tọ́ wàsáàpù gbogbo nọ́mbà tí n bá yọ̀ǹda sílẹ̀ fún yín ló ní wàsáàpù o ṣùgbọ́n ti Nàìjíríà yìí òun ni kẹ́ ẹ máa bá mi sọ̀rọ̀ lórí ẹ̀jù ǹjẹ́ gbọ́ báyìí òun ni kẹ́ ẹ máa bá mi sọ̀rọ̀ lórí ẹ̀jù ọyẹ mú gègé yín kẹ́kọ́ +234 +234 80 3298 +234 80 3298 3298 nọ́mbà kejì +234 81 33 155 111 +234 81 33 155 111 nọ́mbà kẹta +234 80 890 38658 +234 80 890 38658 nọ́mbà àkótónú +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929. ẹ fẹ́ bèèrè nípa ìrìn àjò àkọsẹ̀jáyé yín àbí ọ̀rọ̀ kan rú yín lójú kò yé yín ẹ kàn sí wa àbí ìtọ́jú ara lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí lórí ọ̀rọ̀ ara ẹ kàn sí wa òkè òkun lẹ́wà ní àbí sàlẹ̀ ọ̀sà ẹ kàn sí wa tó bá jẹ́ ibi tí mọ́tò ọba yín gbé iṣẹ́ yín dé yóò gbé kàn yín lára tó bá sì jẹ́ pé ibi tí DHL ọba yín gbé wọ́n kàn yín lára gbogbo ṣùgbọ́n yín lẹ́sàn owó rẹ o àdúrà yín ó gbà o á dára fún gbogbo wa o ire o ire o
ẹ ń bẹ̀rẹ̀ pé ń bo ni mò ń gbé ní Nàìjíríà tó àwọn bíbí ìlú Ìṣẹ́yìn ni mi ṣùgbọ́n ìlú Ìkòròdú ni mò ń gbé o mo sì ń gbé ìlú Kútọ́nù ní àdúgbò Dégà kan á dára fún wa o ayé wa o kò ní yé ẹ lẹ́ o aláàbò kò ní ṣe sí wa lára o ire o ire kàbèjì. Ìwé ayé mo bá èèyàn délé ayọ̀ akàn gbogbo wa.
ìyẹn ò kàn wá ó ẹ̀ sọ lọ́jà. Àníkẹ́ lọ sọ lọ́jà. Lè ṣe abọ́là kárábá ló bá ti lòyìnbó wí o. Àníkẹ́ máa lọ sọ lọ́jà. Ìyẹn ò kẹ́ mi o. Kí nìyí? Ó máa lọ. Sọ́lọ́jà ìyẹn ẹ̀ sọ lọ́jà. Àníkẹ́ kóra yín jọ pọ̀ kẹ́ máa sọ ìyẹn ò kàn mí o. Sọ́lọ́jà ìyẹn ẹ̀ sọ lọ́jà. Ìta